ليشيرو ليشيرو الليشيرو 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 ليشيرو ليشيرو ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹn ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo kí wa kí a bọ̀ sí orí ètò wa, ètò aládìídùn náà, Alẹ́ Ìṣirò, ibi tí a ti mọ́ ń gbé àwọn ìwà eléyìí tí ó wà nínú ìṣirò. Mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ àwa tí a darapọ̀ mọ́ wa lénìí. So lọ́yọ̀ọ́ ni o, nìbàdàn, lákùrẹ́, lóṣogbo, nílọrin, lẹ́kọ̀ọ́ àti káàkiri àgbáláyé níbi tí ẹ ti ń wò wá. So a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ à ń rọ̀ wá láti fi ètò náà sọ́wọ́. Princess Taiwo Demilade, ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa lálẹ́ ni o. Olóyè Ayomide, ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa, ẹ bá fi ètò náà sọ́wọ́. Olóyè Ahmad láti Ìbàdàn, ẹ̀yin náà ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. Ètò náà dùn lálẹ́ yìí, gẹ́gẹ́ bá a ṣe mọ̀, mo ru ẹ̀bùn wá lọ́pọ̀lọpọ̀. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ tí ń pè ẹ mọ́ tí mọ̀ pé o, ẹ mọ́ tí mọ̀ pé àti dé ibi tá ti mọ̀ yí koto ẹ̀bùn. So ẹ ṣé púpọ̀ olóyè Ọláoyè Rotimi. So gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé lórí ètò wa ìgbàláyè mọ́ wà fún wa láti jẹ́ pé ká ṣe kíni o, láti dá sétò, láti mú nọ́mbà, láti jẹ̀bùn, ìyẹn nípele ẹlẹ́ẹ̀kejì. So ìpele àkọ́kọ́ lẹ́ni òun náà ni ìpele tá ti láǹfààní láti dá sétò nípa iṣẹ́ eléyìí tó jẹ́ pa nífẹ̀ẹ́ sí jùlọ, so nínú ìṣirò. So ṣé binomial expansion lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù ni? Tẹ́ bá bẹ lómi yóò ní simultaneous equation lòun fẹ́ràn jù o.
iṣẹ́ ò lẹ́yìn fẹ́ràn jù bó tiẹ̀ jẹ́ pé ẹ̀ tí ẹ nífẹ̀ẹ́ sí ìṣirò gan tá a dẹ̀ sì fẹ́ kẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ iṣẹ́ ò lẹ́yìn fẹ́ràn gangan tó jẹ́ kí ni o àwọn iṣẹ́ ìṣirò tẹ́ fẹ́ràn jù afẹ́kẹ́ bá a dá sétò nọ́mbà tí a fi mọ́ ń dá sétò náà ń dẹ̀ mọ̀ pé wọlé sí. So ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìpele tó yẹ pé ti láǹfààní láti mú béèrè a ti sọ fún wa wípé béèrè wa yóò mọ̀ dá lé lórí àwọn ẹ̀kọ́ ilé ìta bá kọ́ nínú ẹ̀wà ìṣirò níbi tá a ti mọ̀ ṣàlàyé fún wa ìwé ọ̀jọ̀gbọ́n yẹn ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth tí a mọ̀ sí engineering mathematics ilé ìtọ́ ìpè lọ́wọ́lọ́wọ́ báyìí ibi binomial expansion la dé. So níbẹ̀ náà ni àwọn ìbéèrè mi náà ni ó sì ti wáyé ní alẹ́ tòní ibẹ̀ ni ìbéèrè mi náà dẹ̀ ṣiṣẹ́ kí ni o ibẹ̀ ni ìbéèrè mi náà ti wáyé ní ayé tòní. Ṣùgbọ́n kí a tó bọ́ sí ìpele náà mo fẹ́ fi tó a létí pé kí ni o ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pàápàá jùlọ fún àwa tá a ti ń béèrè fún àwa tí a jẹ́ ọmọ ilé ìwé ẹ̀kọ́ gíga tá à ń gbáradì fún WAEC ni tá à ń gbáradì fún JAMB. So a mọ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ so ní orí ìkànnì yìí náà bákan náà ní gbogbo ọjọ́ Jímọ̀ láago 8 sí aago 10 àti gbogbo ọjọ́ sátidé so àti ọjọ́ Sunday náà bákan náà ẹ̀wẹ̀. So léyìí tẹ́ gbá mọ̀ ṣe kí ni o a mọ̀ ṣàlàyé fúnra wa àwọn ẹ̀kọ́ eléyìí tẹ́ pé kí ni o wọ́n mọ̀ béèrè lọ wa nínú àwọn ìdánwò JAMB náà. Àrò àwa tá bá jẹ́ bẹ́ẹ̀ ọmọ GSS3 ni SS1 SS2 SS3 kódà àwa tá ń gbáradì fún WAEC àti NECO pẹ̀lú ká náà ṣe kí ni o ká náà darapọ̀ mọ́ wa ká dẹ̀ gbìyànjú láti fi kíní náà sọwọ́ sí àwọn ọ̀rẹ́ wa. Ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni ó bẹ̀rẹ̀ ní Jímọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ so tí ìgbaniwọlé tí ó sì dópin ní ọjọ́ ìṣẹ́gun eléyìí tó ń bọ̀. So ká gbìyànjú tàbá tí ìfowókọ́lẹ̀ ká forúkọ sílẹ̀ nítòótọ́ a mọ̀ stream live ẹ̀ sí orí Facebook wa níbí báyìí ṣùgbọ́n àwa tí a bá fẹ́ wà ní kíláàsì náà ní Zoom class tá lè láǹfààní láti mọ béèrè tàbí láti mọ rí gbogbo tá à ń ṣe ní tètè so a láǹfààní láti mọ darapọ̀ mọ́ abẹ́ tó bá jẹ́ pa bá ṣe kí ni o tàbá rẹ́gísítà. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ọ̀yà ẹ jẹ́ ká mú ní kánmọ́kánmọ́ a ti ní àǹfààní láti mọ pé wọlé báyìí ọ̀gá mi mo kí yín púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ olóyè Chris ìyáàfin Sáfì ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa o. Ní gẹ́gẹ́ bá ṣe sọ pé abára alákọ̀ọ́kọ́ lè ní táàmọ̀ gbéyẹ̀wò òun náà ní kíni o òun náà ní iṣẹ́ wo lẹ nífẹ̀ẹ́ sí jùlọ tọ́píìkì wo lẹ nífẹ̀ẹ́ sí jùlọ ní ìṣirò gbé mo ní mo bọ̀rẹ́ mi kan òun ní simultaneous equation lòun nífẹ̀ẹ́ sí jù kódà fáǹfààní àwọn ata àti ẹ̀ nífẹ̀ẹ́ iṣẹ́ náà ìwọ ń bẹ̀ ló yẹ pa nífẹ̀ẹ́ sí jù náà bó ṣe yẹ pa kórìíra wọn sáà ní kò ní burú títí kọ́mọ kù ẹnìkan mọ́ ni bó ṣe yẹ pa kórìíra rẹ̀ yẹn náà ìwọ ń bẹ̀ ló yẹ pa ṣe kí ni o la nífẹ̀ẹ́ sí jù. Nọ́mbà tá a máa pè sí òun náà ni ẹ má gbàgbé WhatsApp nìkan náà la lè pè sí o 08162942400 08162942400. Hello ẹ káalẹ́ ti wà lórí ètò. Hello. Bẹ́ẹ̀ bá ń gbọ́ wa àwọn ọ̀gbọ́n yín o 08162942400 òní nọ́mbà tí a mọ̀ pè sí tí ó dẹ̀ sì mọ́ wọlé síbí báyìí. Ìtafẹ́kẹ́ bá dá sí òun náà ni pé kí ni o iṣẹ́ wo nínú iṣẹ́ ìṣirò òun lẹ nífẹ̀ẹ́ sí jùlọ bó ṣe òkẹ́ kódìra tó àmọ̀pẹ́ nífẹ̀ẹ́ iṣẹ́ kan kí dẹ̀ sì nídí tó fà tẹ́ fi nífẹ̀ẹ́ iṣẹ́ náà. So nọ́mbà tẹ́ mọ̀ pè sí òun náà nìyẹn 08162942400. Ẹ dákun àwa tá à ń pe nọ́mbà yẹn directly mọ́ jẹ́ ká pè directly ẹ jẹ́ ká pè ní WhatsApp tó tá a bá ti ń pè directly yóò mọ̀ já àwọn ètò wa kulẹ̀. Hello ẹ káalẹ́ tí wà lórí ètò kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè o. Abdulhameed Ahmad láti Ìbàdàn ni.
olóyè Abdulhameed Ahmad láti Ìbàdàn. Abdulhameed Ahmad láti Ìbàdàn. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa ní ètò lọ́sàn-án kan náà. Kí ìpele alákọ̀ọ́kọ́ ẹ fẹ́ dá sí. Hello olóyè. Hello. Mo ní ìpele alákọ̀ọ́kọ́ ẹ fẹ́ dá sí ìpele àkọ́kọ́. Bẹ́ẹ̀. Ọ̀yà iṣẹ́ wo lẹ nífẹ̀ẹ́ sí jù olóyè nínú iṣẹ́ ìṣirò? Sọ́ọ̀dì lẹ nífẹ̀ẹ́ sí jù lọ. Ṣé lè sọ fún wa kí ló tẹ́ fi nífẹ̀ẹ́ sí sọ́ọ̀dì jù olóyè? Nítorí tí máa ti ń ṣe nílò tí máa rọ̀ láti ṣe òun ló rọ̀ jù fẹ́yìn láti ṣe. Ẹ lè ṣe pé sọ́ọ̀dì náà ṣe kí ni ọpẹka ó póríṣiríṣi. Èwo ń bẹ̀ lẹ nífẹ̀ẹ́ sí jù, ẹ̀ka wo lẹ nífẹ̀ẹ́ sí jù lọ? Ṣé ti rationalization ni o àbí tẹ́ bá fẹ́ find the square root of sọ́ọ̀dì àbí gbà o? Ọ̀yà ẹja gbọ́. Rationalization gan ni mo like. Okay, ọ̀dà ẹ lè ṣàlàyé báwo lè ẹ sí mọ́ rationalize kẹ́ bá ṣàlàyé fáwọn ará ilé pàápàá jùlọ àwọn tí ó mọ̀ nípa sọ́ọ̀dì náà tẹ́lẹ̀. À ń gbọ́ yín ọ̀jọ̀gbọ́n. Wọ́n á jẹ́ pé bí ní ti a ní network kò fẹ́ ká gbọ́. À ń gbọ́ yín ọ̀jọ̀gbọ́n. Ẹ̀lú ọ̀jọ̀gbọ́n à ń gbọ́ yín o. Ẹ̀lú olóyè à ń gbọ́ yín. Network kò fẹ́ ká wọn kòkòrò jẹ́ agbádùn òbí tó gbó. So olóyè Abdulhameed Ahmad tí network bá dá láǹfààní láti ti pè wá padà. So òun náà ni pé wọ́n sọ pé sọ́ọ̀dì làwọn nífẹ̀ẹ́ sí jù lọ. So wọ́n ní ẹ̀ka sọ́ọ̀dì táwọn sì nífẹ̀ẹ́ sí jù òun náà ni rationalization. So pé báwo làwọn sì lè rationalize sọ́ọ̀dì. Wọ́n á ṣàlàyé pé bó táwọn bá fẹ́ rationalize denominator ibẹ̀ ni nẹ́tíwọ́ọ̀kì wọn ti lulẹ̀. 08162942400 òun nọ́mbà tá a mọ̀ pè sí. Iṣẹ́ wo ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù? Kí ló dẹ̀ sì fà á tẹ́ fi nífẹ̀ẹ́ sí? Ẹ bá sọ kẹ́dẹ̀ ṣe kí ni o kẹ́ bá fi dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ nílé. Mo ń bọ̀. 28 ọ̀jọ̀gbọ́n á fẹ́ ṣàlàyé fún wa. A ti mọ̀ ipe tí bá nírú nǹkan báyìí x plus y raised power 9 gẹ́gẹ́ bí àpẹẹrẹ. A ní coefficient rẹ̀ yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kí ni o? Ró ẹlẹ́ẹ̀kẹsàn ní Pascal triangle mi. Màá bẹ̀rẹ̀ táàmù alákọ̀ọ́kọ́ ibi tí power bá ti bẹ̀rẹ̀. Màá máa ṣàdínkù màá bẹ̀rẹ̀ táàmù ẹlẹ́ẹ̀kejì láti òdo. Màá máa ṣàdínkù táàmù alákọ̀ọ́kọ́. Màá máa ṣàlé sí táàmù ẹlẹ́ẹ̀kejì. Tí ó máa pé x raised power 9 y raised power 0 then plus àti mọ̀ pé bá ti mọ̀ sí nìyẹn títí báyìí. Ó wá ní tó bá jẹ́ pé wọ́n fún wa nírú nǹkan báyìí ńkọ́ x plus y raised power -5. Bó la ṣe fẹ́ mọ expand group bá. Hello. Yeah. Hello. Sáré lo Pascal triangle. Ayomide lóye tẹ́ ẹ bá ń gbọ́ àwọn ògbọ́ yẹn expand irú nǹkan bá wọn. So òun náà ni pé bó ọ̀dà ẹjẹ́ ń gbé ilé ìwọlé náà. Hello ẹ ti wà lórí ètò. Ayomide sọ wà pẹ̀lú wa. Hello. Ẹ kálẹ́ ẹ ti wà lórí ètò. Kí lorúkọ yín bó lẹ ti ń pè o olóyè? Ayomide láti Katsina. Olóyè Ayomide láti Katsina. Antáṣe láfíà. Iná jí ìsirò kàdánkàdá àbí sòṣe. Ó ti dà. Ẹ ṣe darapọ̀ mọ́ lónìí. Olóyè ẹ fẹ́ kọ́kọ́ dá sí ìpele alákọ̀ọ́kọ́ náà àbí? Ìpè iṣẹ́ wo lẹ nífẹ̀ẹ́ sí jù lọ? Topic wo lẹ nífẹ̀ẹ́ sí jù lọ nínú ìṣirò? Màá ní statistics. Statistics lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù.
kí ló sì fa ṣe lè sọ̀dí tó fà fún wa ẹgbẹ́ olóyè Ahmad àwọn ní sọ́ọ̀dì làwọn nífẹ̀ẹ́ sí jù ẹ̀yin ní statistics ní kí ló fà kí ló tó ẹgbẹ́ níta nífẹ̀ẹ́ sí jù nù. mo fi wípé statistics ní ó ní correlation pẹ̀lú real life. pé ọlájọṣe pẹ̀lú real life. bẹ́ẹ̀ni ìṣirò wà nínú nǹkan púpọ̀ okay nínú ayé wa tó ń ṣẹlẹ̀. okay bí àpẹẹrẹ ẹ bá fáwọn èèyàn lápẹẹrẹ. Health àbí ìlera. wọ́n kọ́ṣẹ́ ní school okay àwọn teacher okay wọ́n bá ń teach wọ́n ń ṣe àwọn ní business náà ń ṣe so ó cut across a lot of life events. ó ti dá ẹ ṣeun but olóyè ṣe ẹ wá mọ̀ pé ìṣirò náà ṣe ń pé à ń pè nǹkan kan ní mathematical science so lágbọ́nrin lábẹ́ mathematical science náà ìṣirò náà ní kí ni statistics náà wà so nínú àwọn ẹwà tó wà nínú ìṣirò náà lẹ ti fún wa pé ó ṣe kí ni ó láwọn àǹfààní lóríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n olóyè nínú agbọ́nrin wo lẹ wá láìkì jù ń bẹ̀ ṣe ń pọ́n náà pẹ̀ka lóríṣiríṣi ṣe ń pé statistics pẹ̀ka lóríṣiríṣi ọ̀yà agbọ́nrin wo lẹ nífẹ̀ẹ́ sí jù ń bẹ̀ olóyè. Database. Data presentation gbogbo ẹ̀ ní ó ní àṣepọ̀ pẹ̀lú real life ẹ bá wo pie chart. Pie chart. àwọn histogram. check àwọn journal health journal business journal even sports. kíní ẹ̀ lẹ́ máa rí ń bẹ̀. so àwọn ló pọ̀ jù bẹ́ẹ̀ like ó máa ń jẹ́ kí ó máa ń help láti make understanding all of these things kó wà easier. ọ̀dà ọpọlọ yín náà ní bàjẹ́ ẹ ṣe púpọ̀ olóyè Ayọ̀mídé ẹ já fún àwọn èèyàn mìíràn láyè kí wọ́n pé alẹ́ ògbà ẹ pè nípele ẹlẹ́ẹ̀kejì tẹ́yìn náà jẹ̀bùn lálẹ́ yìí náà àbí àmọ̀ retí pé yín padà so olóyè Ayọ̀mídé láti Katsina àwọn láwọn tako ọ̀jọ̀gbọ́n Ahmadi láti Ìbàdàn pé sọ́ọ̀dì òyìnbó wọ́n ní statistics làwọn nífẹ̀ẹ́ sí jù kí ló dé fà á so ìdí ni pé wọ́n ló ṣe kí ni o wọ́n ló ní ń ṣe pẹ̀lú àwọn ìgbésí ayé wa bóyá fẹ́ gba data ni o ẹ jẹ́ n gbà pé iná bóyá fẹ́ gba data ni o ẹ ló ẹ ti wà lórí ètò. hello tẹ́yìn bá ń gbọ́ wa àwọn ògbọ́ yín hello ṣé ń gbọ́ wa o. ẹ káalẹ́ bàbá o ẹ ti wà lórí ètò. ẹ káalẹ́. kí lorúkọ yín bó lẹ ti ń pè o. ok olóyè Lamid Wahid ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa o ẹ fẹ́ dá sí ìpele alákọ̀ọ́kọ́ iṣẹ́ ò lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù oje tọ́pìkì ò lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù. ṣé binary ẹ mọ̀ pé binary póríṣiríṣi binary number àbí binary operation ṣé binary number àbí binary operation binary numbers kí ló dé fi nífẹ̀ẹ́ sí ọ̀jọ̀gbọ́n sẹ́ẹ̀dì ẹ bá ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn lé nípa àwọn tí ò tiẹ̀ mọ̀ ń pa binary. ọ̀yà ẹ̀lọ à ń gbọ́ yín ẹ bá ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn lé fáwọn tí ò tiẹ̀ mọ̀ ń pa binary. Binary number ó jẹ́ àwọn nọ́mbà computer numbers. Computer numbers ni wọ́n tẹ̀lé fi translate the words number. Okay. Hello. À ń gbọ́ yín. Using mathematical tẹ̀lé lo ọ̀nà math. Àwọn nọ́mbà à ń gbọ́ yín pé ọ̀nà tá a mọ̀ ń gbà ka pé ọ̀nà míì náà tá a mọ̀ ń gbà ka nọ́mbà. Bẹ́ẹ̀. tó sì jẹ́ pé kí ni o nọ́mbà mélòó ló kó sínú nọ́mbà mélòó ni binary number kó sínú ọ̀jọ̀gbọ́n. Binary number 1 and 0 lásán. 1 tàbí 0 ẹ ṣeun ọpọlọ yín ò ní dàrú
ẹ dákun inú wa dùn bí ẹ ṣe inú wa dùn gbé ọ̀pọ̀lọpọ̀ ká lè mọ sọ ìṣirò jáde lẹ́nu báwọn so ètò dùnmọ̀ náà ni gbogbo a lè pa ọ̀pọ̀ láti tún orílẹ̀-èdè wa ṣe látara ìṣirò ẹgbẹ́ olóyè Ayọ̀mídé náà sọ lẹ́ẹ̀kan pé kí ni statistics náà nífẹ̀ẹ́ sí jù àjásí pé tí wọ́n bá mọ statistics yẹn tí wọ́n mọ̀ dáadáa kódà wọ́n lè ṣe kí ni o wọ́n lè predict tí ó ṣẹlẹ̀ ní kí bóyá iye òjò tí ó rọ̀ àbí ìgbà tí ẹ̀rùn ó tó ṣe so ilé yẹn náà ni ó dá ní pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ẹ ṣé ó pọ̀ olóyè Lamid Wahid alẹ́ ògbà yìí náà pé tẹ́ dárayá ní ìpele ẹlẹ́ẹ̀kejì náà àbí ọ̀dà ẹ ṣeun ó dàbọ̀. ok ìpele ẹlẹ́ẹ̀kejì ó di tó bá di aago 9 àbọ̀ òun náà láàbọ̀ sí ìpele kejì ẹ ṣeun 08162942400 olóyè Lamid Wahid àwọn ní táwọn nífẹ̀ẹ́ sí jù àwọn ní binary number làwọn nífẹ̀ẹ́ sí jù ẹ rí i pé wọ́n ní ìtòwú mi ò wọ̀ òun náà ni ò jẹ́ apá ọ̀pọ̀ fẹ́ bìn ìtẹ́yìn nífẹ̀ẹ́ sí so èmi lè mọ́ nífẹ̀ẹ́ sí tí ẹlòmíì náà nífẹ̀ẹ́ sí ẹ̀yin náà lè mọ́ nífẹ̀ẹ́ sí ẹ rí i pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ti pè wọlé nísìn olóyè Ahmad ni ó àwọn ní sọ́ọ̀dì làwọn fẹ́ olóyè Ayọ̀mídé láti Katsina ni àwọn ní statistics ló ti ẹ̀wọ̀ àwọn jù èwo ló wẹ̀ yín iṣẹ́ olówó ẹ̀yìn ń bẹ̀ so ẹ bá a dá sí so kí ló dẹ́ nìdí tó fi wò yín nọ́mbà tẹ́mọ̀ pè sí òun náà lẹ́ ń wò yẹn 08162942400 òun náà ní nọ́mbà eléyìí tí a mọ̀ pè sí ádẹ́sì mọ̀ gbọ́ yín kétékété ẹ ló ẹ ti wà lórí ètò. ẹ káalẹ́ o kí lorúkọ yín bolẹ́ tí ń pè o. ok a kí àwọn ọ̀gá wa olóyè Chris tún náà láti ìlú Katsina lọ́nlọ́n iná sọ́nkà ó ti dá a lérò pé ọ̀jọ̀gbọ́n náà ẹ̀yin náà ẹ lè mọ ṣàlàyé ìṣirò láwùsá fáwọn ọmọ ìyá Haúsá náà bẹ̀rù ẹ ṣeun púpọ̀ ẹ ṣe púpọ̀ tí ẹ darapọ̀ mẹ́tò ẹ dẹ̀ ṣeun pẹ̀lú àwọn àtìlẹyìn ọ̀jọ̀gbọ́n ẹ kọ́kọ́ fẹ́ bá a dá sí ìpele aláwọ̀kọ́. tọ́pìkì wo lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù ẹni tó jẹ́ olóyè Ayọ̀mídé láti kí là ń pè láti Katsina bákan náà àwọn ní statistics ló wà wọ́n jù èwo lẹ́yìn fẹ́ jù ọ̀jọ̀gbọ́n. bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti dá kọ̀ wọ́n ó wù mí náà ṣùgbọ́n èyí tí mo nífẹ̀ẹ́ sí jù pọ̀ gẹ́gẹ́ bí látìgbà tí mo wà ní secondary school náà ní kíní ti wà lọ́kàn mi. so kó tó di pé mo bọ́ sí SS class. so mo discover yìí pé àwọn èèyàn máa ń complain nípa a particular topic. and wọ́n máa ń complain lórí náà ní àwọn geometry bearing. àwọn ọṣẹ tó jọmọ́ bí igun mo ní àwọn sí onígun ká mọ sọ áńgù geometry gbogbo ẹ̀ mọ́ra wọn báwọn. àwọn gangan wọ́n mọ̀ bá kan wọ́n ní ìbílẹ̀ lílà máa ń bọ́ ọmọkùnrin. bẹ́ẹ̀ ni kódà kò sí rọ́bẹ̀ bàbá irúṣẹ́ tẹ́ bá bí kódà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣèṣirò mìíràn náà so iṣẹ́ tọ́pọ̀lọpọ̀ kórìíra jù òun ni iṣẹ́ tẹ́ dákọ̀ nínú òdì tẹ́ fi jẹ́ àgbà ọ̀jẹ̀ náà nù ọ̀jọ̀gbọ́n kí ló tẹ́ fi nífẹ̀ẹ́ sí. èyí tí mo wá fi nífẹ̀ẹ́ sí ni wípé ẹnìkan ṣe nǹkan tó dùn mọ́ mi nínú jọ kan lórí ẹ̀ ètò ṣe menstruation lòun ti bẹ̀rẹ̀ so ìyẹn ló rí ìfẹ́ mi mọ́ both menstruation and àwọn geometry yòókù. so èyí tó fún mi nígbà yẹn ni wípé ó draw rectangle. So wọ́n analyze bí wọ́n ti get the area and perimeter of rectangle. So gẹ́gẹ́ bí nígbà tá a wà kékeré ní ká máa wọn tá a bá fẹ́ gbá bọ́ọ̀lù àwọn post fẹsẹ̀ wọn. Bẹ́ẹ̀ni. So ó wá gbé mi ó wá mú mi lọ sí ibi tí a ti máa ń play ball. Ó ní kí n the length of the field
kí n fẹsẹ̀ mi kà á kí n ka the breadth of the earth. So mo wá discover pé ìkan gùn jù kan lọ. Wọ́n wá sọ fún mi pé èyí ó gùn jù wọn. Ó ní rectangle tí òun sọ fún mi níjọ́ kan bá rectangle yẹn ni mo ti wá ṣe practically yìí o. Pé ẹsẹ̀ tí mo wọ bó tẹ̀lé pé òun ní kan ọpọlọ ṣe síbẹ̀ ni. Ẹsẹ̀ tó mo rà tí mo ka ẹsẹ̀ mẹ́wàá sí apá kan mo sì ka ẹsẹ̀ 17. Tí ń ṣe apá kejì. Tó wá sọ fún mi pé 17 yẹn òun ni length òun ló máa ń gùn jù. 10 tí òun náà ni breadth. Òun ni òun gùn tó length. Ọ̀jọ̀gbọ́n ọpọlọ yóò ní bàjẹ́. Ọ̀jọ̀gbọ́n ṣe lédè ní fẹ́rẹ́fẹ́ bá kẹwàá ṣàlàyé bóyá bí ẹgbẹ́ dákọ area rẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀dẹ̀ sì dákọ pẹ̀rímítà rẹ̀ bákan náà pé bóyá bẹ́ẹ̀ sì lè wá area rẹ̀ ní ọ àbí pẹ̀rímítà rẹ̀ ní kúkúrú ká lè fún àwọn ẹlòmíì láǹfààní láti wọlé. Òkè tẹ́ bá wò á rí pé rectangle àwọn ibi tó kọjú síra wọn length àti length the same distance ni breadth àti breadth náà the same distance ni. Bẹ́ẹ̀ni. So tó bá jẹ́ pé area là bá ń wá so our multiply length méjèèjì ẹyọ kan náà mọ̀ tó o ti rọ́pò o ti dípò méjèèjì yẹn. So our mọ̀ as length. So our multiply rẹ̀ by breadth yóò máa jẹ́ pé area is equal to length times breadth. Mo bí à ń gbọ́ láti lé pé bí ọ̀jọ̀gbọ́n sọ pé area ọmọ jẹ́ kí ni o length times breadth. Ẹgbẹ́ wọn fi fíìdì ṣàpèjúwe rẹ̀ lẹ́ẹ̀kan àwa náà lè fi igun lé wa ṣàpèjúwe yóò gùn jù òun ni length eléyìí tó ṣe kí ni o eléyìí tó kéré sí òun náà ni igun eléyìí tó kéré sí ta ọkọ òun náà ni breadth. Ẹgbẹ́ tẹ́ bá fẹ́ mọ gbogbo àyè tó wà nínú yàrá yín tí a mọ̀ sí area ẹ̀kọ́ ọ̀nà àti mọ́ náà ń gbé kẹ́ multiply àwọn ogun méjèèjì pẹ̀lú ara wọn. So ẹ ṣe púpọ̀ olóyè Ọlọ́run ní bá làákàyè yín náà jẹ́sà ẹ ṣe púpọ̀ Ọlọ́run sì bá wa dúró tì yín ẹ ṣeun àmọ́ retí yín ní ìpele kejì náà bákan náà ọ̀jọ̀gbọ́n nǹkan tó wá da lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe. So òun náà láti ń gbọ́ láti ọ̀dọ̀ olóyè Chris wọn so ọ̀jọ̀gbọ́n ìṣirò ni wọ́n ní kíni táwọn nífẹ̀ẹ́ sí jù ń táwọn òun náà ní kíni o àwọn geometry ẹni pé tọ́pọ̀lọpọ̀ sí kórìíra fún un kódà nígbà mìíràn náà bí ẹ bá rí àwọn tí wọ́n sáyà ọgbẹ́ kọ́lọ́kọ́lọ́ báyìí èyí ò pé wo tún ni wọ́n yà papọ̀ yìí èyàn lè mọ́ nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n olóyè níbi tó le òun náà láti mọ́ ń bọmọ ọkùnrin torí pé ibi tó le òun torí pé ó sì le tọ́pọ̀lọpọ̀ sí mọ́ ń sá fún un náà torí ẹ̀ làwọn fẹ́ fi ṣe kí ni wọ́n fẹ́ fi ṣe wọ́n á láwọn ṣe kí ni o àwọn mọ̀ àwọn sì mọ̀ pẹ̀lú ọ̀gá àwọn kan tó máa lọ sí pápá ìdárayá tó ní káwọn wọn kí ni ọ káwọn wọn bó ṣe gùn sí àti bó ṣe fẹ̀ sí so kí Ọlọ́run bá kọ́ mọ́ da làákàyè ọ̀jọ̀gbọ́n náà rú ẹ ṣeun púpọ̀ láti Katsina so fáfàní àwọn tàbá fẹ́ pè wọlé sí orí ètò 08162942400 máa gba ìpè kan sí àbí méjì so ká tó lọ sí ìpele pè wọlé kó jẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ tí ń pè pé àwọn ti ṣetán àwọn ti gbáradì àwọn ti wo ẹ̀kọ́ tó kọjá wọn so ká tó lọ òun náà ní pé kí ni iṣẹ́ ò lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù tọ́pìkì ò lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù kí ló sì dé tẹ́ fi nífẹ̀ẹ́ sí so òun náà ni so 08106294240 ní WhatsApp nìkan ń bọ̀. Ọ̀yà ó láti fẹ́ expand irú nǹkan bá sáàlè ló Pascal triangle wà só bá òfin yun ta bá fẹ́ lò sáàlè lò ṣàǹtó kí ló fi yun sọ òfin yẹn náà ni pé ká pé bá fẹ́ expand yẹn máa jẹ́ kí power الشيرو ẹ káàbọ̀ padà so pẹ̀lú ògo Ọlọ́run bá bọ́ sí ìpele kejì so fún àǹfààní àwọn tí a ti ń pè látẹ̀kan àti láǹfààní báyìí láti pè wọlé mo kí ọ̀gá mi ọ̀jọ̀gbọ́n Adétòkunbọ̀ Adélẹ́yẹ Nurudeen so ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ ètò so ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa so a ti ní àǹfààní
láti darapọ̀ mọ́ láti pè wọlé láti jẹ̀bùn. Kí ni àwọn ìbéèrè eléyìí tó yẹ pé a mọ̀ pè lónìí, ìbéèrè wọn mọ̀ dálé lórí òun náà ni binomial coefficient tó yẹ pé a máa mú béèrè níbi àwọn ẹ̀kọ́ eléyìí tí a ṣe ní ọjọ́ Àlàmísì tó kọjá. Ṣùgbọ́n kí n tó mọ̀ pé àgbà àwọn èèyàn wọlé, so òun náà ni pé kí n tún rán létí pé lọ́sẹ̀ tó ń bọ̀ fáfàní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìwé gíga tá ń béèrè wípé a fẹ́ àwọn ẹ̀kọ́ fún jáàmbù wa fáwọn tá ń gbáradì fún jáàmbù pẹ̀lú Ọlọ́run bá ní ọ̀sẹ̀ tó ń bọ̀. A máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kíláàsì lọ́jọ́ mẹ́ta láàrin ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀, Sátidé àti Sunday fún wákàtí kọ̀ọ̀kan. So lélẹ́yìí tí ó yẹ pé a máa ṣe kí ni o, a máa ṣàlàyé àwọn ẹ̀kọ́ eléyìí tí wọ́n fẹ́ ká mọ̀ fún jáàmbù àti UTME wa. So àrò àwọn ọmọ GSS 3 àti SS1 sí SS3 láti darapọ̀ mọ́ kíláàsì náà torí yóò ṣàǹfààní fún ọ̀pọ̀lọpọ̀. Tàbá àtàyípa kan fẹ́ mọ́ kọ́ ìṣirò fún ìdárayá lásán náà ni àrò àwọn náà láti ṣe kíni láti darapọ̀ mọ́ wa. 08162942400 òun náà láàmọ́ pè sí tádẹ̀ sì mọ́ mú nọ́mbà tá sì fi mọ́ jẹ̀bùn. Ọ̀pọ̀ púpọ̀ ní ọ̀dọ̀ ọ̀gá mi olóyè Ọláládé Fatai Abíọ́dún, so tí wọ́n ṣe kíni o, tí wọ́n gbé ẹ̀bùn kalẹ̀ eléyìí tá fún gbogbo àwọn tí ó bá yege ní alẹ́ tòní. So olóyè wọ́n ní àwọn mọ̀ fún ẹni tó bá jẹ̀bùn kọ̀ọ̀kan lálẹ́ yìí yàtọ̀ sí pé sàtífíkẹ́ẹ̀tì tá fáwọn èèyàn níwèé ẹ̀rí pé wọ́n yege jù lálẹ́ yìí, àwọn mọ̀ fún wọn ní kíni o, àwọn mọ̀ fún wọn ní 1 gig data eléyìí tí ó jẹ́ MTN fún àǹfààní àná tá bá fẹ́ so ń gbọ̀wọ́ ẹ̀bùn náà. So láti fi mọ̀ ṣe kíni, láti fi mọ̀ gbà àwọn èèyàn yànjú, láti fi ṣe kíni o, láti fi nífẹ̀ẹ́ sí iṣẹ́ tí ó rẹwà yìí tí a mọ̀ sí ìmọ̀ ìṣirò. Ẹ jẹ́ n gbé pè yín náà. Hello, ẹ ti wà lórí ètò. Hello. Ìpè ń já pé òní o. Hello, ẹ ti wà lórí ètò. Hello. Hello. Hello, a ti ń gbọ́ yín, ẹ ti wà lórí ètò. Hello, ẹ ti wà lórí ètò. Hello. Ọ̀dà olóyè Abdulhameed ẹ ṣeun tẹ́ pé padà. Nọ́mbà wo lẹ mú ọ? Nọ́mbà kí lẹ pé? Nọ́mbà 5. Ìbéèrè náà lọ báyìí pé kí ni general formula? Hello, nẹ́tíwọ́ọ̀kì wọn lọ dáadáa. Ìbéèrè náà lọ báyìí pé kẹfẹ́nu expand tàbí kẹtí ẹ sọ general formula fún 1 plus s raised to power n. Ẹ̀rí pa ṣàlàyé ní ọ̀sẹ̀ tó kọjá náà pé ó ní àwọn nǹkan kan tí wọ́n fẹ́ ká mọ̀ tá fi lè mọ̀ expand àwọn binomial tó bá wá lágbọ́nrin irú agbọ́nrin yẹn 1 plus x raised to power n. Ọ̀yà. A mọ̀ pé haru ni bàbá sọ, ẹ mọ̀ pé nísìnyí báyìí concrete case ẹ̀ ló bàbá nísìnyí báyìí àwọn ti fún wa nígbà ọ̀dà bó lẹ́sì expand the 1 plus s raised to power n 1 plus x raised to power n nínú fídíò ń kápẹ́ wo dáadáa 1 plus x raised to power n kápẹ́ wo fídíò yẹn dáadáa ẹgbẹ́ apadà mú fọ́múlà kan wá tó yẹ pé a yọ látara ti Pascal coefficient ni o àti látara combinatorial coefficient. So a ní tó bá fún wa ní 1 plus s raised to power n àti ẹ̀bùkátà láti dára láàmú láti kọ gbé ẹ̀mọ́. So yín tá mọ̀ lò náà nù. Ọ̀yà ẹsẹ̀ gbìyànjú ẹlẹ́ẹ̀kan sí. Olóyè ẹ mọ́mọ́ lulẹ̀ lálẹ́ yìí. Hello olóyè.
Oh yeah. Olóyè kò yé òun náà ni pé 1 plus x raised to power n kí ni general formula àbí ó yá ká sọ pé expand díẹ̀. Hello olóyè. Òun náà ni pé 1 plus x raised to power n ó expand díẹ̀ tó bá yẹ pé tiẹ̀ mọ general formula tá a fi mọ ṣe ó expand fnu expand díẹ̀. Olóyè ẹ pè wá padà àgbọ́n tẹ́ǹsọ̀ nẹ́tíwọ́ọ̀kì yín ọ̀hún ọ̀dà ẹ pè wá padà àgbọ́n tí nẹ́tíwọ́ọ̀kì olóyè o 08162942400 so náà ni a mọ̀ pè sí ẹ ló ẹ ti wà lórí ètò. Hello ẹ kálẹ́ o kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè o. Mr. Ahmed láti Ìbàdàn. Ọ̀jọ̀gbọ́n ẹ ṣeun púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ orí ètò ẹ sì mọ́ bínú pé aláǹfààní àti gbé ìpè yín ní ọ̀sẹ̀ tó lọ so ìpè ló ń jápè. Ẹ fẹ́ mú nọ́mbà. Bẹ́ẹ̀ni sà. Nọ́mbà kí lẹ mú ọ̀jọ̀gbọ́n. Nọ́mbà 2. Nọ́mbà 2 ọ̀jọ̀gbọ́n mú nọ́mbà 2. Ìbéèrè náà lọ báyìí pé wọ́n ní tẹ́ bá ju coin nígbà 100 bẹ́ẹ̀ aju coins papọ̀ coins sorry ẹ má bínú aju coins 100 papọ̀ tí ó ti yé báwọn ìgbà mélòó ni gbogbo yóò mọ̀ jẹ́ head ẹ̀tíkẹ́tì ẹ̀ báwọn a ní coins 100 àwa ju gbogbo ẹ̀ papọ̀ ìgbà mélòó ni gbogbo yóò mọ̀ jẹ́ 100. 100 coins. Aju 100 coins. Ìbéèrè wa wo kọ̀ọ̀pọ̀ tó lónìí ọ̀jọ̀gbọ́n àfi wẹ́ máa tún pè padà òun ló kù òun náà ni pé kí ni tá bá ju 100 coins papọ̀ aju 100 coins papọ̀ sílẹ̀ ẹ̀mélòó ni gbogbo ọmọ ìgbà mélòó ni gbogbo ọmọ jẹ́ 100. Olóyè ẹ̀sìn mọ́ ṣùgbọ́n bóyá ọ ti sápá yín lórí ẹ̀mọ̀ pọ̀ ẹ̀mọ́ ni o. Ọ̀dà ẹ pè padà olóyè ọ̀dà ẹ ṣeun. So òun náà ní pé kí ni o tá bá ju a ní coins 100 àwa ju papọ̀ àjù gbogbo ẹ̀ papọ̀ ìgbà mélòó ní gbogbo ọmọ jẹ́ 100 ẹ̀ẹ̀kan náà ni ó ti yé mi báwọn. So mo ní coins méjì báyìí olóyè àlà mo ń bọ̀ olóyè mo wà pẹ̀lú yín o. So mo ní coins méjì mo ju coins méjèèjì papọ̀ ẹ̀ka lẹ́ o mo ń bọ̀ olóyè dákan ọ̀yà ọ̀dà kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè. Olóyè Lamid Wahid ọ̀yà kí ni ìbéèrè tẹ mú o. Olóyè Lamid Wahid ẹ mú number 7 ìbéèrè náà lọ báyìí pé ìbéèrè number 7 náà lọ báyìí pé kí ni tó tẹ́ bá expand the x plus y raised to power 8 tẹ́ bá expand the x plus y raised to power 8 kí ni tó tàmú yóò mọ jẹ́. Tẹ́ bá expand the x plus y raised to power 8 kí ni tó tàmú yóò mọ jẹ́. Hello olóyè ṣé ń gbọ́ mi o. X plus y raised to power 8. Kí ni tọ́ta mú yóò mọ́? Kí ni tọ́ta mú yóò jẹ́ o? Tọ́ta mú jẹ́ 28x raised to power 6 y raised to power 2. Bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ bàbá? Ẹ tún sọ o. Nítorí pé aláàrọ̀pọ̀ ẹ̀ jẹ́ x raised to power 8 y raised to power 0. Y raised to power 0. Ìkejì jẹ́
is power 3. Hello. Hello, à ń gbọ́ yín. Okay, kí lẹ bí answer yín? Ẹ tiẹ̀ kọ́kọ́ sọ nǹkan kan tó tiẹ̀ kọ́kọ́ dùn mọ́ mi nú. Kí lẹ ní yóò mọ̀ jẹ́? 28x raised power 6, y raised power 2. Y raised power 2. Ẹ ṣeun. Ẹ tiẹ̀ pé ẹ ti kọ́kọ́ mọ power tí ó wà lórí S àti Y òun náà. Ẹ ti kọ́kọ́ jẹ ti jẹ̀bùn yín. Ṣùgbọ́n wọ́n fẹ́ kẹ́ ṣàlàyé bó lẹ ṣe gẹ́ẹ̀tì 28 yẹn. Torí tí mò ń wò ní pé kódà tí mò ń wò ní pé ṣe mọ kíní òun gangan dáadáa. Bẹ̀pẹ̀ kọ́kọ́ sọ pé okay now a ní S raised power 6, Y raised power 2. Bẹ̀pẹ̀ òun 28 yẹn ti wá ẹ ṣàlàyé. Wọ́n gbé bọ́yá ẹ ṣàṣìṣe ni. Ó wá láti orí Pascal triangle wà lágbọ́ sí orí column row 2. No, raised to power 8 la mà ní. 02 lẹ́wọ̀ nù. Row 8 column 2 ẹ ṣeun. Tẹ́ bá fẹ́ lo Pascal triangle yín kọ́. Ṣé ń pé nísìnyí Pascal triangle láti mọ ẹlẹ́ẹ̀kẹjọ ó lè nira. Kí lẹ lérò pé lè fi lò tí ó fi tẹ́ fi mọ̀. Hello. Tẹ́ bá fẹ́ ṣe combination kan kí ni ó mọ jẹ́? Eight combination 2. Kódà ẹ ṣe púpọ̀ láká ẹ̀yin ò ní dàrú. So ẹ̀yin lẹ́kọ́ dí adé òun ní alẹ́ tòní. Lẹ́yìn ètò ẹ sì sẹ́ndì nọ́mbà yín. Olóyè Ọlọ́ládé Fàtáì náà wọ́n lẹ àwọn fún yín ní 1 gig airtime. Ẹ dákun ẹ mọ ọba lọ́ba àwọn náà láká ẹ̀yin ò ní dàrú o. Ẹ ṣeun ó dìgbà. So 08162942400 Olóyè Lamid Wahid. So bẹ́ẹ̀ ni ẹ rí pé third term la ní kí wọ́n wá. Ọ̀nà ni pé láì jẹ́ dára láàmú a ti mọ̀ pé third term ẹ jẹ́ ń gbé pè yín náà. Hello, ẹ ti wà lórí ètò. Hello. Kí ló dé gbogbo àwọn nẹ́tíwọ́ọ̀kì ń lulẹ̀ lálẹ́ yìí ni o? Ṣé ìpè ní ń jápè ní àbí nẹ́tíwọ́ọ̀kì ń lulẹ̀? Hello. Ọ̀dà. Ẹ tún pé náà pè padà. Hello. Ó ti ẹ̀dá. Kí ló dé tí nẹ́tíwọ́ọ̀kì ń lulẹ̀? 08162942400. So ìbéèrè tí ọ̀jọ̀gbọ́n Adédìgbà Ahmed tí wọ́n dá sílẹ̀ kan ni mò ń ṣàlàyé kó tó di pé olóyè tó pè tán kún tó pè. Òun náà ni pé kí ni o tí ń bá ní 100 heads. Hello, ẹ kálẹ́ o. Ẹ ti wà lórí ètò ọ̀jọ̀gbọ́n. Yes sir, sir. Ẹ bá dárúkọ yín fún àwọn èèyàn kẹsì mú nọ́mbà yín o. Orúkọ mi ni Abdulwasiu Abduhafeez. Ẹ ṣeun púpọ̀ láti Katsina. Kí ni nọ́mbà tẹ mú olóyè? Tó orí pé alẹ́ ìgbóná jẹ́ bàbá ìgbà ẹ̀yìn ọ̀gá bá tún sọ báwọn kí àwọn ọmọ wa sọ ọ̀yà nọ́mbà ọ̀lẹ́lẹ́ mú oje. Number 8 sir. Number 8. Ìbéèrè náà lọ báyìí pé nínú ẹ̀kọ́ tó kọjá hàn a ní a lè expand the binomial gba ọ̀nà méjì. Ẹ dákọ̀ ọ̀nà méjèèjì. Okay. A lè expand there through the use of Pascal triangle. Pẹ̀lú Pascal triangle tí a mọ̀ sí Pascal coefficient. Ẹ ṣeun. Ọ̀yà ẹlẹ́ẹ̀kejì ńkọ́. A lè expand there using combinatorial. That's combination. Combinatorial coefficient. Láká ẹ̀yin ò ní dàrú. Bẹ́ẹ̀ náà ni ẹ ti gba ìwé ẹ̀rí ẹ dádé Laurents lónìí náà ọ̀jọ̀gbọ́n. So ẹ̀sùn títí jẹ́ ẹ̀bùn 1 gig láti ọ̀dọ̀ olóyè Ọlọ́ládé Fàtáì. Ọpọlọ náà ní dàrú. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé púpọ̀ olóyè. So òun náà ni ẹ gbé wọn dàá láàmú púpọ̀. Olóyè dira wa ni. Òun náà ni pé kí ni o tí a bá ní ẹ jẹ́ ń gbàgbé yín náà 08162. Hello, ẹ ti wà lórí ètò. Ẹ kálẹ́ o. Olóyè Tọ́yìbù láti Ìbàdàn. Ẹ ṣeun tẹ́ darapọ̀ mórí ètò.
ẹ fẹ́ mú béèrè ìbéèrè wo lẹ mú number 7 wọ́n ti mú number 7 ni ọ̀jọ̀gbọ́n tí wọ́n pè láti ṣé Ìlọrin náà kọ́ olóyè Lamid Wahid number kilo number 6 náà wà nílẹ̀ ìbéèrè náà lọ báyìí pé wọ́n ní ẹ fi ẹnu yín expand di 2x minus 3 raised to power minus 2 wọ́n ní ẹ fi ẹnu expand di 2x minus 3 raised to power minus 2 2x minus 3 raised to power minus 2 bẹ́ẹ̀ni hello bàbá à ń gbọ́ yín hello olóyè ẹ mọ́ lulẹ̀ bàbá ẹ mọ̀ pé lulẹ̀ rí tẹ́bí lulẹ̀ lálẹ́ yìí gbogbo ẹ̀bùn yín lágbà gbogbo tẹ́tí jẹ́ láàrin ẹ̀pọ̀ padà olóyè olóyè ó dàbí ìbéèrè wọn bọ́yá ẹ mọ̀ pọ́ yẹ́mú tẹ́lẹ̀ ìbéèrè wọn tún gbé ọyẹ́ wá sí ẹ jẹ́ ń gbélé yìí náà 08162942400 ẹ̀lú ẹ ti wà lórí ètò ẹ káalẹ́ ẹ ti wà lórí ètò kí lórúkọ yín bó lẹ ti ń pè o olóyè Ayomide láti Katsina ọ̀yà à ń gbọ́ yín o kí ni ìbéèrè yín o olóyè láwọn mú number 5 wọ́n ti mú ọ òun ni olóyè Ahmad ni wọ́n mú láti Ìbàdàn tí wọ́n lulẹ̀ gbì ọ̀yà number 7 wọ́n ti mú ọ wọ́n ti mú number 7 náà àbólóyè ń ṣe tókẹ́ni ni pé èwo ni ké mú ẹ̀yà number kílẹ̀ tílẹ̀ mú 9 number 9 ìbéèrè náà lọ báyìí pé wọ́n ní ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wá combinatorial coefficient látara Pascal triangle wọ́n ní ká ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wá combinatorial coefficient látara Pascal triangle ọ̀yà ṣe fọ́múlà wọn. pé bóyá nísìn tí bá ní Pascal triangle wọ́n á ní kí n wá combinatorial ok kí ni combinatorial coefficient gangan. òun ni fọ́múlà tá a lè fi wá ó easy as you the Pascal triangle. ó yé ọ̀jọ̀gbọ́n ẹ yẹ fún mi lápẹẹrẹ combinatorial coefficient tí wọ́n bá ní combinatorial coefficient kí ni ẹ fún mi lápẹẹrẹ rẹ̀ kan ó ní àmì kan tá a fi mọ́ ń ṣe tá a fi mọ́ ń sọ pé òun ni ẹ fún mi lápẹẹrẹ rẹ̀ ẹ dá ọkọ̀ àmì náà kódà tẹ́ bá ti sọ ìní dáyìn láàmú mo ti mọ̀ pé mọ̀ kí ni ẹ pé 3 combination 2. ìyá 3 combination 2 ẹgbàá ṣùgbọ́n ẹ sọ bí ó ń ṣírò ẹ kó lákòótán sẹ́yìn pé 3 combination 2 nísìn 3 nọ́mbà kan ni tó ti yá báwọn ẹ kó lákòótán kí ló jẹ́ tó bá ní ká kó nǹkan lákòótán òun náà ni pé ẹ ní mo lo nọ́mbà fún mọ́ tó ti yẹyìn báwọn ẹ mọ̀ lo tá à ń pè ní báyà bí arbitrary constant n combination half ẹ ṣeun ọ̀yà so bó lè ṣe á lè mọ wá irú àwọn combinatorial coefficient látara Pascal triangle ẹgbẹ́ má pẹ̀rẹ̀ kan alẹ́ kan pé 3 combination 2 bó lè ṣe lè mọ ọmọ 3 combination 2 látara Pascal triangle. A máa wo rúbù èyí tó jẹ́ nígbà tó wá before the combination ìyẹn tó ń jẹ́ 3. Then a wá check column èyí tó tẹ̀lé combination yẹn tó ń jẹ́ 2. èyí tó ń jẹ́ 2 òun ni pé èyí tó wà lókè òun ẹ ti gẹ́gẹ́ báwọn a máa wò lágbọ́nrin ró èyí tó wà lókè ló máa jẹ́ ró èyí tó wà ń sàlẹ̀ column ọ̀dà kápẹ́ fẹ́ find the 3 combination 2 nǹkan kí náà wà jẹ́ ẹgbẹ́ fẹ́ ṣe láti bí Pascal triangle yóò jẹ́ 3 bó ló ṣe jẹ́ 3 ọ̀jọ̀gbọ́n. lórí ro bí yẹn ó
ó jẹ́ 1331. 1331. So column 2 sì jẹ́ kí ni o? 1 jẹ́ column 0. 3 tó tẹ̀lé ó jẹ́ column 1. Okay. So 3 tó tẹ̀lé ẹ wo làákà èèyàn ní dàrú. Ẹ ṣé ó pọ̀ ọ̀jọ̀gbọ́n. Inú mi dùn pé ẹ ń sọ ìṣirò lẹ́nu. Ẹ rí pé ìṣirò dùn àbí ó dùn? Ó dùn torí pé sọ tó sì dùn lẹ́nu ìmọ̀ràn yìí. So ẹ gba ìwé ẹ̀rí pé wà náà àwọn Laurents wà ní ọ̀sẹ̀ yìí. Ẹ tún sì jẹ́ ẹ̀bùn data 1 gig láti ọ̀dọ̀ olóyè Ọlọ́ládé Fatai. Ẹ ṣé ó pọ̀ tẹ́ darapọ̀ mórí ètò. So kẹ́mọ́ kẹ́tì o. So ti yé báwọn. So ẹ mọ́ kẹ́tì kẹ́mọ́ ìṣirò ó dùn. Ọlọ́run ní bàlákà iná jẹ. Ẹ ṣeun. 08162942400. Wọ́n náà ní nọ́mbà táwọn máa pè sí. Mo kí ọ̀gá mi dókítà Jọlá Oṣó. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ ètò lálẹ́ yìí o. Olóyè Pundit Mutawakil. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ ètò. Ọládipúpọ̀ Abdulbaki Adéyẹmí Said. Ẹ ṣé ọ̀jọ̀gbọ́n tẹ́yìn náà darapọ̀ mọ́ ètò. Princess Taiwo àti púpọ̀ ata darapọ̀ mọ́ ètò. Àtẹ̀yìn tí ń rí láti kíni o látòrí àpàtì mi níbí báyìí. Mo dúpẹ́ púpọ̀ tẹ́ parapọ̀ mọ́ wa. So ó kù ìṣẹ́jú méje tí ètò náà fi parí. Ó kù ìṣẹ́jú méje tí ètò náà fi parí. Ṣùgbọ́n màá sì tún fún yẹn kan àbẹ́yẹn méjì náà láǹfààní láti pè láti dá sí ètò. Kò nínú olóyè òní dùn tí bá kó ẹ̀bùn náà relé o. So 08162942400. Ọ̀yà hello ẹ ti wà lórí ètò. Wọ́n lulẹ̀ nẹ́tíwọ́ọ̀kì wọn lulẹ̀. Ọ̀yà so ẹ rí pé tá à ń ṣàlàyé lọ lẹ́ẹ̀kan òun náà ni pé kí ni o a ti mọ̀ pé Pascal triangle a lè fi mọ expand ṣùgbọ́n ká lọ mọ̀ a lè rí Pascal triangle fi expand the power tó bá jẹ́ negative. Kí ló fà? Ẹ rí pé ìdí tó fà òun náà ni pé kí ni in tá fi mọ expand ẹ jẹ́ n gbàgbé yìí náà. Hello. 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 Ọ̀dà. So ẹ rí pé in tó fà òun náà ni pé kí ni Pascal ẹ rí pé tá bá fẹ́ expand òun ni aláàmà lọ wo power rẹ̀ yóò mọ̀ ṣe déédé pẹ̀lú coefficient rho Pascal triangle wa. So tó bá ní ká expand s plus y raised to power minus 8 gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣé s plus minus 8 yẹn ṣá lè rí ṣé a ní rho tó jẹ́ minus 8 ni ẹ rí pé àti bo ni rho wa ti wò bẹ̀rẹ̀ àti positive ajá sí pé tá bá fẹ́ mọ̀ find kí ni o tá bá fẹ́ mọ̀ lo Pascal triangle wa láti fi ṣe binomial tó lè ṣe òun náà lè tó bá jẹ́ kí ni tó bá jẹ́ positive tó bá ní nǹkan jẹ́ positive yàrá 1 àti èyí tó bá ju 1 lọ 1 tàbí èyí tó bá ju 1 lọ ẹ jẹ́ n gbàgbé yín náà láti ẹ̀lọ́ ẹ ti wà lórí ètò ẹ̀lọ́ ẹ ti wà lórí ètò bẹ́ẹ̀ bá ń gbọ́ wa àwọn ọgbọ́yán tẹ́ bá ń gbọ́ wa gbọ́yín ẹ tún lè gbìyànjú látún ti pè padà. So òun náà ni tá ń ṣàlàyé ń bẹ̀yẹn. So òun náà ni pé kí ni ẹ rí pé a lè rí -8 nínú Pascal triangle wa padà ẹ jẹ́ gbélé yìí náà. Hello ẹ ti wà lórí ètò nẹ́tíwọ́ọ̀kì yìí ṣége. Hello ẹ ti wà lórí ètò ẹ kálẹ́ kí lórúkọ yín bọ́lá tí ń pè o. Abdulbaki láti tẹ̀lé. Olóyè Abdulbaki láti Ìbàdàn ẹ fẹ́ kí wa abẹ́ fẹ́ mú béèrè. Láti Ìbàdàn. À ń gbọ́ yín ìbéèrè wo lẹ mú o. Ìbéèrè nọ́mbà 9 wọ́n ti mú òun náà ni olóyè Chris mú láti Katsina. Wọ́n ti mú nọ́mbà 8 náà. Ìbéèrè tó kún lẹ́ẹ̀jẹ́ nǹkan fún yín a ní ìbéèrè alákọ̀ọ́kọ́ a ní ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin àti ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ìbéèrè náà lọ báyìí pé ìbéèrè tọrọ lẹ́mú o. Wọ́n ní tẹ́ bá ju coins nígbà 50
kì í ṣe gba 50 tẹ́ bá ju coins 50 papọ̀ mo ju coins 50 papọ̀ hello ìbéèrè náà lọ báyìí pé mo ju coins 50 papọ̀ tí n bá ju coins 50 papọ̀ tí x bá wá appear ní tí head bá appear ní x time ìgbà mélòó ni tail appear kò yé yín nísìn mo ju kíní ẹ máa gbọ́ mo ju coin méjì kalẹ̀ nísìn so ti yé mi báwọn so ìgbà tó wá gbé jáde mo rí pé head kan ló wà tail mélòó ló yọjú tó wáyé pé nínú coin méjèèjì yẹn mo rí pé ìkan head ló gbé wá kí ni kejì ó mọ jẹ́ mo ju coin méjì kalẹ̀ nígbà mo á jù kalẹ̀ tán mo á rí pé orí kan ló gbé wá head kan ló gbé wá kí ni ìtumọ̀ rẹ̀ ó mi pé tail mélòó nìyẹn 2 kọ́ ẹ kíyèsí dáadáa bàbá ẹ máa gbọ́ síbẹ̀ mọ́ coins aju coins ṣe pé coins lè jẹ́ head ó lè jẹ́ tail ìgbà tí mo á ju méjèèjì kalẹ̀ ṣe pé tá bá ti ju kalẹ̀ á ti mọ ohun tó gbé wá ṣùgbọ́n nínú tó gbé wá yẹn mo ti rí pé head kan ló wà ńbẹ̀ kí ni ìkejì bẹ́ẹ̀ni so ìkejì náà mọ jẹ́ tail ẹ ti gẹ́sẹ̀ báyẹn so ti yé ń bá ìkejì náà mọ jẹ́ so tó bá ti jẹ́ pé head kan ló wà ńbẹ̀ ajá sí pé kọ̀ láǹjà tààrí nú mọ́ tail náà ni ó tún mọ tẹ̀lé so ìbéèrè yìí wá lọ ìbéèrè tẹ́ mú òun náà ni pé tó bá yẹ pé wá ju 50 papọ̀ tẹ́ bá ju 50 papọ̀ ẹ lè lo ọpọlọ Pascal láti fi ṣe o tẹ́ bá ju 50 coins papọ̀ ẹ wá ṣàkíyèsí pé ńgbà tẹ́ ka gbogbo head tó wà ńbẹ̀ ẹ ní head x head ló wà ńbẹ̀ how many tail lẹ nínú how many tail lẹ ní yẹn kódà ẹ lè mọ́ bùkátà láti kọ kankan lẹ̀ ọ̀jọ̀gbọ́n tó ti bá ẹ ju 50 kalẹ̀ nígbà tẹ́ wá ka gbogbo head tẹ́ ní ẹ ṣàkíyèsí pé x ní gbogbo wọn tail mélòó ló wà ẹjẹ́ tún jayín sọ́nà ìgbà tá a ju méjì nígbà tá wá kàyé head a rí pé head kan ló mú wá a sì sọ pé kí ni tail náà jọyọ̀ kan so tí n bá ju 50 papọ̀ ńkọ́ ìgbà mo á ka head mi mo rí pé x ní head tó mú wá mélòó wá ní tail tí ó wà ń bẹ̀ tó ẹgbẹ́ tẹ̀lé Pascal bó ló ṣe jẹ́ 25 bó ló ṣe jẹ́ 25 òjè olóyè bá kí ẹ mọ́ lulẹ̀ o tẹ́ bá lulẹ̀ yóò dùn mí o olóyè ọ̀dà pẹ́ tí ẹ̀gbìyànjú yín fún yín ní sàtífíkẹ́ẹ̀tì ṣùgbọ́n ẹ̀ ní jẹ̀bùn ṣe ń sọ tí ó jẹ fún yín òun náà ni pé tẹ́ bá fẹ́ mọ̀ tẹ́ bá fẹ́ mọ̀ tí ó jẹ òun náà iye head tí ó jẹ iye tail yẹn ni pé ẹ máa yọ iye head tó wá ẹ máa yọ kó nu tail a ní head kan nínú méjì ajá sí pé tail yóò máa jẹ́ 2 - 1 so tí bá ju mẹ́ta papọ̀ tí mo á ka gbogbo head mi tí mo dípọ̀ yọ kan ni tí bá fẹ́ mọ̀ tail yóò máa jẹ́ 3 - 1 so ẹ lè lo iná ni olóyè tó pè láti ọ̀dà bí olóyè Lamid Wahid ẹ rí pé gbàtà ní kí wọ́n sọ tí kíní kan raised to power 8 tí ó jẹ́ ẹ gbé wọn x raised to power 6 y raised to power 2 tó tá bá padà ro power àwọn méjèèjì papọ̀ ó gbọ́dọ̀ fún wa ní power yẹn so ti yé mi báyẹn so ajá sí pé answer yóò máa jẹ́ 50 - x tail yóò máa jẹ́ 50 - x tó dé yọ iye head tó kù ẹ yọ kó nínú kíni o ẹ yọ kó nínú kílókù ẹ̀ alẹ́ òpẹ́ gbìyànjú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣe tẹ́ darapọ̀ ẹ jẹ́ ń gbàgbé yìí náà sí ìpè kan tí máa gbé tá a fi sọ di ọ̀sẹ̀ tó ń bọ̀ nìyẹn ẹ ló ẹ ti wà lórí ètò ọ̀dà olóyè kámọ́kámọ́ kí ni olóyè Ahmad Abdulhameed
N combination any 1 plus n to the power n. N combinations. Bàbá ìbéèrè ń ti lọ. Ta ló mọ̀ bóyá tí ìyàwó yín ti sọ fún yín bóyá sì ti jíwò. Ẹ mú mi. Mo fún yín láǹfààní ká mú mi. Ẹ fún mi number 8. Wọ́n ti mú number 8. Number tó kù ni a ní number 1, a ní number 4, a sì ní number 10. Ẹ fún mi number 10. Number 10. Wọ́n ní ká ṣàlàyé kí ni àkọ́kọ́ náà kí ni n combination n? N combination n. 1. Ó yẹ ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ láti ara Pascal triangle yẹn. Torí tá bá lọ sí orí Pascal triangle wa. A máa rí pé gbogbo n combination n gbogbo ní ti 0 combination 0, 1 combination 1 gbogbo ẹ̀ nǹkan kan náà ní gbogbo ẹ̀. Wá jẹ́ n combination n. Ẹ tún ọ̀rọ̀ ọ̀hún ṣe dáadáa o. Wípé gbogbo n combination n. Sorry, mo ṣe mistake. N combination n. We need ABC. About 3 combination 3. So 1 ni ó jẹ́ ẹ ṣeun. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ sọ kó lè wà ẹ ti gbà ó. Bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ sọ pé bó ni pé tá bá ní 3 combination òun náà ni pé tá bá wo ró rẹ̀, tá bá wo kólọ́mù ẹ̀, tí ró yẹn àti kólọ́mù yẹn bá jọ ṣe déédéé ara wọn, wọ́n á lẹ́mọ̀ get. So ti yẹn bá olóyè ẹ̀kọ́ akitiyan kódà ẹ ti dé adéhùn náà ní ọ̀sẹ̀ yìí, ẹ sì ti jẹ ẹ̀bùn 1 gig láti ọ̀dọ̀ olóyè Ọlọ́ládé Fatai. So lẹ́yìn ètò ẹ mọ̀ gbẹ̀bùn yín. Ẹ jẹ́ ń fẹ́ ní láyè ẹnìkan náà ti máa fún láyè tí ètò náà fi lọ nìyẹn. Ó dàbọ̀ olóyè Ahmad. Hello. Ẹni ìgbẹ̀yìn tá gbà wọlé ní ọ̀sẹ̀ yìí. Ẹ ti wà lórí ètò. Hello, ẹ ti wà lórí ètò. Olóyè Idris láti Ìbàdàn. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè number 1. Ìbéèrè náà lọ báyìí. Wọ́n ní ẹ ṣàlàyé ṣé pé nínú property mẹ́ta tá ṣàlàyé nínú combinatorial coefficient. Ìkànnù rẹ̀ ni olóyè Ahmad ṣàlàyé lẹ́ẹ̀kan pé n combination n1 ni ó mọ̀ jẹ́. Ẹ mọ̀ pa tún wá ní mìíràn sọ pé kí ni o n combination r plus n combination r plus 1. Wọ́n ní ó mọ̀ fún wa ní n plus 1 combination r plus 1. Ẹ fi Pascal triangle ṣàlàyé rẹ̀. Ẹ fi Pascal triangle ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀. So pé property mẹ́ta la ní nínú fídíò tó kọjá o. Nínú property mẹ́tẹ̀ẹ̀ta yẹn a ṣàlàyé property méjì ń bẹ. A ṣàlàyé bí wọ́n ṣe jẹ́ látara Pascal triangle wa. Alákọ̀ọ́kọ́ ni n combination n, òun náà ni olóyè ṣàlàyé lẹ́ẹ̀kan pé n combination n1 ni ó mọ̀ jẹ́. Ìdí tó fi jẹ́ wà ní pé tá bá wo ró, tá bá wo column 1 combination 1 ni 2 combination 2 tẹ́ bá wo Pascal triangle yìí náà ìkíní náà ni ó mọ̀ fún yín. So ti yẹn báyìí. So ìtàn bẹ̀rẹ̀ sí ni pé property kan náà tún wà eléyìí tó yẹ pé n combination r plus n combination r plus 1. Alóhùn náà mọ̀ fún wa ní kí ni n plus 1 combination r plus 1. Bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ní Pascal triangle yìí ẹ ṣàlàyé. Hello. Oya mo ní ẹ ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ní Pascal triangle. N combination r plus n combination r plus 1. Kódà bùkátà láti ṣe nǹkan kan ẹ kàn fẹnu ṣàlàyé pé ok báyìí ló ṣe jẹ́ bẹ́ẹ̀. A ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ní ibi fídíò tó kọjá o. Bóyá ti gbà bóyá kan yẹn ti fò. So òun náà ni pé tẹ́ bá ṣe fẹ́ ṣe so ti yọ bá wọn. So tẹ́ bá fẹ́ ṣe òun náà ni pé tá bá ní n tẹ́ bá kíyèsí yẹn wá ní n combination r àti n combination r plus y. Ìtumọ̀ yẹn náà ni pé row kan náà làwọn méjèèjì wà. Row n
ó dàbí ká sọ pé 2 combination 1 plus 2 combination r plus 1 mo bó ti yé mi báwọn so òun náà ni pé wọ́n jọ wà ní row kan náà ṣùgbọ́n kólọ́mù alákọ̀ọ́kọ́ kólọ́mù ẹ̀kejì ajá sí pé ánsà yẹn yóò mọ wà ní àárín méjèèjì ẹ̀rọ pé ta bá ní wà náà nísìn ṣe ẹgbẹ́ tí ó mú mi mọ row tí bá ní row 1 ok ẹja gbé láti ẹjẹ́ ń bè lọ́dọ̀ yìí kí ni row alákọ̀ọ́kọ́ Pascal triangle ṣe pé 1 tàbí kí ni row ẹlẹ́ẹ̀kejì kí ni row ẹlẹ́ẹ̀kejì irọ́ Pascal triangle kí ni row ẹlẹ́ẹ̀kejì row ẹlẹ́ẹ̀kejì jẹ́ 1 1 àbí yes sir no row 0 jẹ́ 1 row 1 jẹ́ 1 1 àbí kí ni row 2 kí ni row 2 row 2 jẹ́ 1 2 1 ṣe ń gbé bá ṣe mọ́ 2 yẹn ni pé àrò 1 àti 1 yẹn papọ̀ ẹ ṣe pọ̀ olóyè Idris Mutawakil ẹ gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú yẹn kò ṣe dáadáa tó alẹ́ òpẹ́ gbìyànjú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ sí ẹ ṣe púpọ̀ tẹ́ darapọ̀ mórí ètò kẹsì mọ́kàndí láti mọ tẹ̀síwájú lórí ìmọ̀ ìṣirò yín náà olóyè yìí ọ̀dà hello ẹjẹ́ ń gbé hello 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 ọ̀dà mo ṣe bí yóò wọlé ni pẹ̀lú ògo Ọlọ́ba ní bíbá yìí ni màá máa fi àdàgbé ètò rọ̀ sí ní alẹ́ tòní àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwa tí a darapọ̀ mẹ́tò tá a dẹ̀ fi ètò náà sọ́wọ́ so Pharmacy Ahmed olóyè Alàgbé olóyè Assis Afan olóyè Ahmed Mojid olóyè Ìjọlá Oṣó Pundit Ọládipúpọ̀ Bákí Adéyẹmí Saheed ọ̀gá mi ẹ ṣeun olóyè Ayomide so ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mórí ètò lẹ́ni ẹ dẹ̀ ṣeun tí ẹ bá fi ètò náà sọ́wọ́ so hello ọ̀dà olóyè ẹ̀yin náà tún ni ọ̀dà ẹ ṣe kánmọ́kánmọ́ tọrọjọ́ ti lọ bẹ̀rẹ̀ kàn fẹ́ fún láǹfààní rẹ̀ ọ̀yà. ṣé kẹ́sẹ̀tọ́ ní ìyìn lè fún yín ní àǹfààní láti ṣe yún mọ́ ìyìn lè fún yín láǹfààní láti ṣe yún mọ́ ọ̀dà ẹ jẹ́ ń béèrè mi lọ́wọ́ yín hello lóye ẹ jẹ́ ń béèrè mìíràn lọ́wọ́ yín ìmí tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé hello ṣé ń gbọ́ mi hello ọ̀dà hello ṣé ń gbọ́ mi so pẹ̀lú ògo Ọlọ́run bá bíbá ilá máa fi àdàgbà ètò rọ̀ sí so ẹ mọ́ gbàgbé pé lọ́sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ Jímọ̀ òun náà ni a mọ̀ bẹ̀rẹ̀ ètò ilé fún àwọn ọmọ tó ń gbáradì fún WAEC àrò àwa tí a jẹ́ ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bóyá SS1 ni abẹ́sẹ̀x2 abẹ́sẹ̀x3 tàbá àtàwọn jẹ́ 3 tàbá àtàwọn gbáradì fún WAEC àti NECO láti darapọ̀ mọ́ orí ètò náà àti lérò pé a jàǹfààní so adúpẹ́ pọ̀ lọ́wọ́ àtàdarapọ̀ mẹ́tò adúpẹ́ lọ́dọ̀ olóyè Fatai Ọlọ́ládé Abíọ́dún tí wọ́n fi ẹ̀bùn náà sọwọ́ sí àwọn tí ó jẹ ìbéèrè wa lálẹ́ yìí títí máa fi pàdé yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ìmọ̀ ọmọ yín náà ni olólùfẹ́ yín Gàfárì Lókùmọ̀ so ó dìgbà ẹ̀ka àwọn ṣàkíyèsí o tó bá ti jẹ́ negative lórí àkókò a lè rí Pascal triangle lò mọ́ tó ti yé mi báwọn a lè rí Pascal triangle lò mọ́ ṣùgbọ́n wọ́n lọ bẹ́ẹ̀ o àtúwọ́n a lè rí Pascal triangle lò directly ni ṣùgbọ́n tá a lè láti fọ́ ṣe òun náà ni tá a ti mọ̀ tẹ́lẹ̀ òun náà ni binomial coefficient combinatorial coefficient ṣe ìpàdé sọ fún atẹ́lẹ̀ pé kí ni o
combinatorial coefficient gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá kọ L combination 2 mo ló ń ṣe déédéé pẹ̀lú kí ni o ro kí ni yẹn ro kí àbí column 2 gbogbo ti yé mi báwọn so wọ́n ṣe déédéé pẹ̀lú ro 3 column 2 àti pé a lè sún àwọn òfin yìí papọ̀ láti bí Pascal triangle náà bákan náà tí ó fi ṣe kí ni o tí ó fi fún ìtààmú lò fún ìtààmú lò nílé yìí ó bẹ́ẹ̀ ọ̀gbọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ́ tẹ́ bá wo bí ìwé yẹn ọ̀dọ̀gbọ́n ayárùn kankan báyìí pé tápé ń bá nírò mi tí mo dẹ̀ sí ní kólọ̀mù báyìí yóò yẹ wa tí mo sọ ní ìsìn wọn á ní ro 0 ṣe pé 0 ló ti bẹ̀rẹ̀ àbí ro 1 ro 2 ro 3 ro 4 ro 5 a fẹ́ generate triangle ni o column 0 column 1 column 2 column 3 column 4 column 5 ọ̀yà kí ni ó mọ fálù oní ó mọ wà ẹ jẹ́ kí n yà kó lè rẹwà dáadáa ọ̀bọ̀ ẹ ṣeun ọ̀yà ẹgbẹ́ tàbá ṣàkíyèsí rẹ̀ báyìí kí ni ó mọ̀ ṣe déédé pẹ̀lú ro 0 column 0 ṣàgbé kí ni fálù rẹ̀ mọ̀ jẹ́ nínú Pascal triangle wa tàbá ní ro 0 yóò jẹ́ 1 ẹ ṣeun yóò jẹ́ 1 mo wá ti mọ̀ bó ṣe jẹ́ 1 torí òun náà ní kí ọ̀nà alákọ̀ọ́kọ́ yóò jẹ́ 1